ọmọ ìyá mi ikú tó yẹ kó bá èèyàn lẹ́rù ọjọ́ tí ó kù wọn nìkan nínú sàréè kò ní síyà kò ní sọ́mọ kò sí mọ̀lẹ́bí kò sára ìwọ nìkan nínú sàréè ló fèsì Ọlọ́run ló fèsì àwọn tí wọ́n bí ọ lẹ́jọ́ nínú sàréè. ọmọ ìyá mi ikú Abu Sufyan ó dùn onílàákàì tó bá jẹ́ onígbàgbọ́ òdodo jọjọ. bí Abu Sufyan bó ṣe wà nínú ìjọ tó ó fi ọgbọ́n ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí láyé. tí ó bá criticize yóò fọgbọ́n criticize. méjì ni criticism, constructive criticism ń bẹ, disruptive criticism ń bẹ. Constructive làáfà máa ń lò. Àbẹ́ẹ̀rí nǹkan ni ọmọdé ara làáfà fi pàdé Ọlọ́run. Àwọn táwa ń rò wípé lọ́jọ́ ọ̀la àwọn tí wọ́n wà lẹ́yìn tiwa ni. Ọba mi ní kò rí bẹ́ẹ̀. Àwọn òbí tó bí Abu Sufyan wọ́n retí pé njọ́ àwọn bá lọ wọ́n á wo tiẹ̀ máwọn lára wọ́n á fún àwọn lápọ̀nlé àṣẹ inna Allaha indahu ilmu sa'a. Inna Allaha indahu ilmu sa'a. Wa yunazzilu l-ghaytha. Wa yunazzilu l-ghaytha. Wa ya'lamu ma fil arham. Ya'lamu ma fil arham. Wa ma tadri nafsun. ماذا تكذب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. القرآن كما كان بين الله عنده علم الساعة. ìgbà tó ní kálukú á lò láyé Ọlọ́run lémi Ọlọ́run ọba ni mo mọ̀. Inna Allaha indahu ilmu sa'a. ọjọ́ gbèǹde kìyàmọ́ Ọlọ́run lémi ni mo mọ̀ o. Wa yunazzilu l-ghaytha. Èmi Ọlọ́run èmi ni mò ń rọ òjò kalẹ̀ òjò tó sú bí ó ṣe rọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba ló wà. wọ́n jẹ́ kí ìyẹn ó tẹ̀ ẹ́ jẹ pé àwọn meteorologists àwọn náà wọ́n ń forecast òjò lóòótọ́ ni àmọ́ òjò tí ó rọ̀ bóun ni ó ṣe tó ibo ni ó ti rọ̀ bóun láfẹ́fẹ́ ó ṣe gbé rìn àwọn nǹkan kan pọ̀ lára òjò tí meteorologists ò mọ̀ ń pa ẹ̀ kálíkì ọmọ Ọlọ́run ó fi dé. Ọlọ́run ní èmi Ọlọ́run ni mo mọ̀. Wàyà lẹ́mú máa fi lè àyà. Sí forest tójú ọ̀rọ̀ sí desert Ọlọ́run lémi Ọlọ́run ọba ni mo nímọ̀ nípa rẹ̀. Wàyà lẹ́mú máa fi lè arham. N ti ń bẹ nínú aláboyún èmi ni. Ẹ lè lọ ṣe scan kan sọ fún yín pọ́kùnrin ni kan sọ fún yín pọ́bìnrin ni. Eléyìí tí scan lè rí nu. Scan ò lè scan olórí ibú ọmọ kò sì lè scan olóríire. Wọ́n yá aláwọ̀ máa fi arham. Bí bàbá ṣe ń lọ ló mọ̀ ṣe tafsir al-Qur'an. Wọ́n yá aláwọ̀ máa fi arham. Ọmọ tí ń bẹ nínú oyún olórí ibú ni àbọ̀ lóríire Ọlọ́run lémi Ọlọ́run ni mo mọ̀. Wa ma tadri nafsun madha taksibu gada. Ọlọ́run ní kò sẹ́ni tó mọ tó wọ́n ṣe lọ́la. Ó lè program ẹ̀ sílẹ̀ pé mo ṣe fẹ́ rìn ní. Èmi Ọlọ́run ni mo mọ tó pàtàkì jù. Ntí ó ṣe ọ́ àti ntó ṣe kò sí ẹni tí ń yẹ nǹkan wò láyé torí kò sí ẹni tí ń wo nǹkan. Bó o fi tẹlifíṣkópù sójú tó fi ń wa o ò lè rí. Ọlọ́run lémi ni mo program ẹ̀. Kádàrá ń gbé wá ni ntí ó ṣe ń kálukú lọ́jọ́ kọ̀ọ̀kan. Ọlọ́run ní ń gbé wá. Wa ma tadri bi ayyin àrèdè. Wa ma tadri nafsun bi ayyi àrèdè tamut. Ẹ̀yin tẹ̀ tí wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 10 times ẹ jẹ́ kó lọ jìnnà ẹ bá mi share rẹ̀ ọba tó ní mi bá mi share orí kan ẹ bá mi like ẹ bá mi comment ẹ wá bá mi follow page. Ọlọ́ni wa ma tadri nafsun bi ayyi àrèdè tamut. Kò tí sí ó ń tọ́ àwọn tọ́mọ ibi tó ń wò kù sí. Abu Sufyan Sheikh Lukman ibi tí kú dé bá ń kọjá lọ ó ń kọjá bọ̀ ń bẹ̀ láìmọye ìgbà. Ibi tí tiwa náà tàn sí kò sẹ́ni tó yí àfọ̀bá tó ní wa. Ìtàn kan sì ṣẹlẹ̀ kọjá wọ́n ní ọ̀kan nínú àwọn olówó tó lọ́lá tó bùháyà
ẹ̀yin tẹ́ wọlé sórí internet mi ò tí ì rí sáyìn pé bá mi share lecture yìí olówó buhaya ó wá lóun fẹ́ já yà Quran yóò fẹ́ já ó wá yọ $1 billion nínú owó ẹ̀ ọyọ sẹ́gbẹ̀ kan oníjọ́ tó ń bá kú òun mọ ibi tó ń kú sí ó gbé sàárì ààrẹ sára àpáta ó supply solar light síbẹ̀ tó jẹ́ pé lẹ́yìn 100 ọdún ní ètò lè kú ó gbé AC síbẹ̀ gbogbo nǹkan ìgbádùn ayé níbẹ̀ ó ní bí tí wọ́n gbọ́dọ̀ sìn sí nìyẹn $1 billion tó fi sílẹ̀ ó ní anywhere tó ń bá kú sí láyé kódà bóun jóná kan kó ewu òun débi Allah kan make sure pé gbé bọ́dì òun wá ìgbà tí ṣẹlẹ̀ ó lọ síbi kan àwọn tí wọ́n tẹ̀lé lọ wọ́n àkọsílẹ̀ yẹn sọ pé wọ́n lé 100 èèyàn tí wọ́n dọwọ́ aeroplane plane bá já ó dinú òkun ó dinú Atlantic Ocean àwọn tí wọ́n dọwọ́ aeroplane wọ́n jẹ́ 110 èèyàn ní bẹ nínú aeroplane wọ́n rí òkú èèyàn 109 òkú tí ẹnìkan ni wọ́n rí. Allah Inna Allaha indahu ilmu sa'a wa yunazilu al-ghaytha ẹ̀yọ́ tí sẹ́kù Lukman wa ya'lamu ma fil arham gbà fọ́lọ́n kò sí ń tá ṣe àmọ́ kásá gbà fọ́lọ́n ní tá fi ń jẹ́ mùsùlùmí nù. àmọ́ tẹ̀lé orí náà fi sùn bí ayé àrẹ̀ tẹ̀mọ́. Inna Allaha alimun khabir. Ànábì mo rántí ikú àyà Ajami bí mo rántí ikú àyà Ajami. Ọjọ́ tí ló fẹ́mi nìkan nínú sàárè. Ọjọ́ tí a dìde rojọ́ lálùkìyámà. Bí mo rántí ikú àyà Ajami. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láyé yóò máa kọ́ onílàáká ìlẹ́kọ̀ọ́. Allah. Ó ń làáká ọmọ ìyọ làáká ìjáde. Àwọn mistake tó bá ṣẹlẹ̀ kọjá ká fi máa correct tí ń bọ̀ lọ́jọ́ iwájú. Àwa tá a jẹ́ àfáà mùsùlùmí a nídìí ká fura o. A nídìí ká kíyèsára. Nínú àìmọye ẹ̀kọ́ ìmírí mẹ́ta mú. Níjọ́ èmi náà bá lọ mi ìmọye ẹ̀kọ́ tí wọ́n á rí mú lára tèmi náà. Àmọ́ lára sẹ́ Lukman Abu Sufyan mo rí mẹ́ta. Àkọ́kọ́ ẹ̀kọ́ tí mo rí mú. Ó ṣe déédéé nǹkan kan tí mo kà lórí íńtánẹ́ẹ̀tì. Ìtàn yẹn ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ téèyàn bá wo ìtàn yẹn ó jọ ti Abu Sufyan. Àmọ́ kì í ṣe tiẹ̀ wàláhì làzìm. Allah. Èmi náà ká ni mi ò dẹ̀ fọ́ọ̀mù ẹ̀. Mo fi Ọlọ́run tẹ́mi mi bẹ̀ lọ́wọ́ ẹ̀ búra. Arákùnrin kan ló wà olùgbàgbọ́ ni. Ó gba Ọlọ́run gbọ́. Ó máa ń sá fún àràmù ní gbogbo ọ̀nà kì í jẹ́ àràmù. Ilé tó wá ń gbé ní láńlọ́ọ̀dù bá yọjú. Ó ní táìmù tó ń fún ti tó gẹ́ kókó jáde inú ilé. Òun ò dẹ̀ fún kọjá àárọ̀ ọ̀la. Òun ti fún lóṣù 6 ó lò tán. Òun fún lóṣù 4 ó lò tán ó tó gẹ́. Tó o bá kó kúrò lọ́la òun ó fi ọ̀sẹ̀ sìn. Allah. Arákùnrin bá wòkè ó wọlẹ̀. Ó pe ọ̀gá ilé iṣẹ́ rẹ̀ ibi títí ń ṣiṣẹ́ ẹ ràn òun lọ́wọ́. Ẹ yọ owó oṣù òun lóṣù 3 yóò ká 100,000 just 100,000 tán ní kó wọ́n san yìí. Ẹ fóṣù 3 yọ lára sálárì òun. Ọ̀gá ilé iṣẹ́ ní pọ́lísì ilé iṣẹ́ wà láwọn o òun ò lè fún ẹ lówó. Àfáà yìí banújẹ́ ó tó bẹ lọ́hùn. Ó pe ẹni tó jẹ́ ẹni tó lè fojú sọ́nù fámìlì. Ẹ ràn mí lọ́wọ́. Wọ́n láwọn ó léhun jáde lọ́la. Ìyẹn lọ́mọ 3 lòun ní yunifásítì ó ń sẹ̀ sanwó wọn tán ni. Ó tún pè ẹnìkan nínú àwọn ẹbí ẹ ràn mí lọ́wọ́. Ìyẹn ni kò sí kọ́bọ̀ ńlẹ̀ o. Àmọ́ tó bá doṣù tí ń bọ̀ nínú 100,000 máa fún 20,000. Aláàárọ̀ ọ̀la ni wọ́n pè olódoṣù tí ń bọ̀ 20,000 lòun ó sì fún ọ. Ó pe nephew ẹ ràn mí lọ́wọ́. Ìyẹn ní gbogbo owó tó ní òun ti kó sórí business kò sí kọ́bọ̀. Ó lọ bá bàbá olówó kan tí máa ń ṣèrànlọ́wọ́. Ó lọ bá ìyẹn léèyàn 5 lòun rán ní ájì. Òun ṣe san 50 million tán ní kò sí nǹkan kan mọ́tò ń lè fi rẹ́ anybody lọ́wọ́. 100,000 máa ń tóun. Ó mọ làáfà àdúgbò yìí ó ní kò sí nǹkan kan tó ń lè fi ràn ọ́ lọ́wọ́ lásìkò yìí. Òun nìkan kọ́ tó sún bò mí Ọlọ́run jẹ́ kó tún rí ń bò mí.
ó wá dààmú lọ títí ó fi wá dago 10 alẹ́ ìgbà yẹn lọ́wọ́ arántí ọ̀rẹ́ ẹ̀ kan pé ó yẹ kọ́rẹ́ òun yóò lè ràn òun lọ́wọ́ ìyàwó ẹ̀ nílẹ̀ ti sú ẹ má jáde òun ní ẹjẹ́ kóun lọ bó ṣe jáde nù ibi tó ti jáde tí ń lọ lé ọ̀rẹ́ ni mọ́tò ti gbà Allah bó ṣe jáde láyé nù ó wá jáde láyé gbogbo ẹbí pé gbogbo ọ̀rẹ́ pé everybody pé sílẹ̀ wọ́n ń banújẹ́ wọ́n ń gbára yílẹ̀ wọ́n sáré pé ìyàwó ń kó ẹrù ọkọ ẹ̀ kú wọn àti ìsín òun kó ẹrù ó ní bẹ́ẹ̀ ni lálọ́ọ̀dún láàárọ̀ yìí òun ó fà wọ́n ṣẹ̀sìn ẹ̀sìn tó fẹ́ fà wọ́n ṣe lọ́kọ̀ òun ló lé débi tó ti kú yìí láńlọ́ọ̀dù bá dé láńlọ́ọ̀dù ní èèyàn alẹ́ran ara lòun náà ó dá òun fún ọ lóṣù mẹ́fà nínú ilé ẹni tó dó lórí ibi iṣẹ́ wọn dé ẹni tó sọ pé pọ́lísì ò gbà ń láàyè ó ní iléeṣẹ́ bá yín kẹ́dùn o abáyín kẹ́dùn gan nítorí ìdí eléyìí èèyàn dáadáa ni kò jíwó rí kò jí kọ́bọ̀ rí kò jálè rí iléeṣẹ́ ní kí n fún ní 5 million naira èèyàn bí ẹni tó lòun ò lè rí 100,000 ó dẹ̀ kó 5 million ó kó sílẹ̀ bàbá olówó tí rán èèyàn ní Mẹ́kà dé òun náà ní òfò ńlá ló ṣe àwọn yìí ọlọ́run ò ọgbọ́n wò ládàá báyìí ọ̀dà òun náà fi 5 million lẹ̀ àwọn fámìlì tí wọn láwọn ò lówó lọ́wọ́ ó kálukú bẹ̀rẹ̀ sí ní dáwó jọ níjọ́ tí ó kú ò tí ìwọlé wọ́n dẹ̀ rèé sí 100 million naira. Allah ẹni tó tọrọ 100,000 tí wọ́n fún wọ́n dẹ̀ dá 100 million fáwọn ẹbí ẹ̀. ẹ dákun kí ló dé tá a kì í ranra wa lọ́wọ́ lójú ayé tó jẹ́ kó dìgbà tá a bá lọ tán. ya qaumana ya qaumana. máa kàdánù márùbẹ̀lẹ̀ mọ́sẹ̀lẹ̀mẹ́. máa kàdánù márùbẹ̀lẹ̀ mu'minin. ya qaumana. ya qaumana máa kàdánù márùbẹ̀lẹ̀ mu'minin. máa kàdánù márùbẹ̀lẹ̀ mu'minin. àwọn àfáà wọ́n ṣe pàtàkì lórí ọ̀rọ̀ ẹ̀sìn kódà nínú al-Qur'an tẹ́ bá lọ wo Quran chapter 9 verse 122 ọlọ́ni wa ma kana li mu'minin. wa ma kana li mu'minina an yanfiru ma kana li mu'minin liyafirru kafatan. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. القرآن ما كان لمؤمن nígbà tó kún bá dé níbi tí àwọn àfáà tí wọ́n pàtàkì dé àwọn àfáà onítafsir wọ́n pín ìtumọ̀ àyà yìí sí méjì. àwọn kan ní àwọn mùsùlùmí tí ń bẹ ní Mẹ́kà ń gbà tánàbí ti dé Mẹ́dínà láyà yìí ń bá wípé gbogbo yín ẹ má tán o ẹ̀yin kan ṣẹ́kùtà ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ. àwọn kan ní rárá ìdí àyà yìí wí ni pé lọ́jọ́ ogun ẹ má jẹ́ kí gbogbo ẹni tó lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọ̀tán o ní tìtorí pé kí ni sísẹ́kù ẹ̀sìn pẹ̀lú mímọ̀ ni o tí ò bá ti sí mímọ̀ ẹ̀sìn mọ́ ẹ̀sìn ti tán ẹ jẹ́ wọn máa ṣẹ́kù sílẹ̀ wọ́n ní bá nábì bá ń lọ sógun a máa yọ àwọn kan sílẹ̀ pé ẹ̀yin ẹ máa líìdì irun ẹ̀yin ẹ máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn títí tá a fi dé Al-Qur'ani ní kò tọ́ kò dáa bẹ́ẹ̀ kẹtàn nílé. falawla nafaru min kulli firqatin. kódà bó jẹ́ wípé nínú ìjọ kọ̀ọ̀kan lẹ́ẹ̀tì mú ẹnì kọ̀ọ̀kan tó jẹ́dò nínú mímọ̀ pé ẹ̀yẹn dúró lé àìbá àmọ́ tó lè ṣẹlẹ̀ kí wọ́n lè máa káwọn èèyàn ó lè máa gbọ́ àgbọ́yé ẹ̀sìn látara wọn kí wọ́n sì lè máa kìlọ̀ fáwọn èèyàn wọn nígbà tí wọ́n bá padà lókun tí wọ́n bá padà tí ogun dé. kí ni tí mo fẹ́ lò níbẹ̀ 15 ṣe àwa mùsùlùmí 1000 kan ṣe wa a lè kọ̀m̀píà pásítọ̀ pẹ̀lú mùsùlùmí
lórí ìfaradọra ẹni. Àdìsí dẹ̀ sọ fún ẹ pé innamal masalul mu'minin fi tawaddihim wa tarahimihim kamathalin jasadin wahid. Àdìsí ní ká dàbí a single body tó jẹ́ pé bí àkàndó bá mú èèkan gbogbo body yẹn ni ò ní gbádùn. Àwọn tí a bá jẹ́ olórí ẹlẹ́sìn lóòótọ́ ni gbogbo wa ń pariwo pé ó ń kálukú lọ ṣiṣẹ́ ó ń kálukú wá ṣẹ́ṣe ìyẹn ò túmọ̀ sí pé ká má fara dẹ̀ wọ́n. Ẹ wò ó ẹ̀yin tẹ́ ti wọlé ẹ bá mi like and share ẹ bá mi share jìnnà ìyẹn ò túmọ̀ sí pé ká má fara dẹ̀ wọ́n o. Ànábì kì í gba sàárà àmọ́ ànábì á máa gba ẹ̀bùn ànábì á máa gba ẹ̀bùn ẹ̀bùn tẹ̀ nìyí bàbá ńlá bàbá tó bí sàárà ni torí kì í ṣẹgbẹ́ sàárà nígbà ẹgbẹ̀rún. Ẹ̀wọ̀n tí Quran ní ká yọ lórí zaka 2.5%. Ó mì pé 25,000 ló yọ lórí 1 million. Ẹ wá wo àwọn ẹlẹ́sìn Christianity àwọn yọ ìdámẹ́wàá wọ́n pákéjì ara wọn pẹ̀lú ìdámẹ́wàá wọ́n dẹ̀ ń rí yọ ìdámẹ́wàá ni wọ́n yọ. Ètò mi pé bọ́ọ̀ bá rí 10 million majority àwọn pastor míì wọ́n á fẹ́ mọ bí o ti rówó àwọn pastor míì ni mo pè wọ́n á fẹ́ mọ bí o ti rí ọba lọ rọ́ọ̀bù so ti gbé 10 million wá mú 1 million tí wá máa kó yòókù lọ lọ́kọ́ ọmọ kó mọ́ ṣe dẹ́sẹ̀ mọ́. Wọ́n pákéjì ara wọn àwọn churches kan bẹ tó jẹ́ wípé àwọn ni wọ́n kọ́ ilé fún pastor àwọn ni wọ́n tọ́jú ọmọ pastor gbogbo owó school àwọn ọmọ rẹ̀ àwọn ni wọ́n mọ̀ san bíìlì ilé ẹ̀ àwọn ni wọ́n mọ̀ san mọ́tò tí ó lò àwọn ni wọ́n mọ̀ san wọ́n gbé kinní yẹn bọ̀ra wọn lọ́rùn ó dórí mùsùlùmí àwáyẹrí àfàwọn àfáà wá sílẹ̀ ẹ lè fi wíra wọn àfáà tó gọ̀kadà lọ látàárọ̀ tó dé lálẹ́ tẹ ní kó wá ṣe wá sí tí gbogbo abẹ́ ń gbóná tí ò tí ì tutù ibi títí ń ṣe wá sí lọ náà tí mo rántí túùbù tó ti fọ́. Ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ó nídìí ká wà kẹ́ẹ̀vù ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ó nídìí ká tá a bá ní gbogbo tí ò dá nínú ẹran láyọ̀ kúrò àníri nǹkan kan jẹun. Àwọn àfáà tí a níṣẹ́ lọ́wọ́ àwọn àfáà tí a dúró déédéé wọ́n nídìí ká mùsùlùmí ó pákéjì wọn ká pákéjì wọn torí ká lè bá àrí ẹ̀kọ́ ẹ̀sìn lò ká dẹ̀ lè bá àrí àwọn náà lò pẹ́. Ó ti dájú pé ọjọ́ tí Abu Sufyan dá ló lọ gẹ́gẹ́ bí kádàrá Ọlọ́run tó bá jẹ́ pé nínú mọ́tò ló wà mọ́tò ààrẹ tó ń drive ara ẹ̀ lóòótọ́ gbogbo wa ò lè jó lówó gbogbo wa ò lè jọ́ lọ́lá kì í ṣe dandan kí gbogbo wo ní káká ní mọ́tò it's not compulsory bẹ́ẹ̀ tí wọ́n báyìí táwa mùsùlùmí bá ṣe ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára kó Abu Sufyan ẹ jẹ́ ká fara dé àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn ẹ má jẹ́ ó jápára láàmú dásà pé bóun lèmi ó ṣe wá ṣe wàhálà nóòrùn tí mo kó fún òun báwọn ẹlẹ́sìn kan ṣe ń kó fún tí wọ́n ní and they are progressing ẹlẹ́wọ̀ lọ́ọ̀fù tí wọ́n wà kò sí ẹ̀sìn tí ò nídìí owó láti promote ẹ̀. Àwọn kan rówó gbà nílẹ̀ Lárúbáwá wọ́n hàn náà táwọn tí wọ́n rí gbà nílẹ̀ Yorùbá àwọn kan rí gbà nílẹ̀ Yorùbá wọ́n ń ṣépè fún àwọn tí wọ́n bẹ lágboolé táwọn orí nǹkan kan gbà. Àbọ̀ àwọn nǹkan wọ̀nyí ló gbẹ̀kọ́ mo rántí ikú àyà ajá mi bí mo rántí ikú àyà ajá mi ọjọ́ tí ó ké mi nìkan nínú sáré ọjọ́ tí á dìde rojọ́ lálùkè àmà bí mo rántí ikú àyà ajá mi. Tó bá wọ́n rí bẹ́ẹ̀ ó wá dàbí ìgbà tó jẹ́ pé kò sí àwọn tí ń náwó fẹ́sìn mọ́nú Islam. Níjọ́ MK Abíọ́lá ti lọ ta la fi rọ́pò ẹ̀ níjọ́ Fọláwíyọ̀ ti lọ ta ló dìde tó gba pòsíṣàn rẹ̀ níjọ́ Ààrẹ Àríṣekọ́lá ti lọ ta ló dìde tó gba pòsíṣàn rẹ̀ Jubril Martin Skuye Lanihun àti bẹ́ẹ̀ 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 lọ. Èèyàn mélòó ló kù láyé tí ń náwó sẹ́sìn tó bá yẹ lórí bàbá wa Dr. Awa Ibrahim tèmi mọ̀ pé ọkùnrin tó bá dìbì ká náwó sẹ́sìn láì ní wojú owó ó lè mọ kò sí tó kàn pẹ̀lú pé kí ni fà á bóun ló ṣe jẹ́ yóò dìde yóò náwó ni. Dr. Awa Ibrahim níjàyé wẹ̀yìn Àmín. ọba tó ní ò ní fi yín ráre Àmín. nínú náwó sẹ́sìn nílẹ̀ Yorùbá lónìí wàláì Dr. Awa Ibrahim rí pò